Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi. A kú ojúmọ́, a kú ojúmọ́ mọ́. A kú ọ̀sán, a kú àárọ̀, ẹ kú alẹ́, a kú ìyálẹ́ta ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ wa. Ẹ ṣé gan-an. Mo dúpẹ́ o. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa o. A dẹ̀ kú ìsinmi òní. A ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé o. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa o. Àánú Ọlọ́run á wà pẹ̀lú wa tọmọtọmọ. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé gan-an ni. Ẹ̀yin èèyàn mi tó gbádùn. Àwọn èèyàn mi tó sẹ́lẹ̀ńkẹ́jọ. Kankan oníṣẹ́ mi yín o. In Jesus name. Amen. Bẹ́ẹ̀ ni. Nǹkan tá a gbọ́. Nǹkan tá a gbọ́ àwọn obìnrin Ilé Ifẹ̀. Wọ́n ní àwọn gbọ́ fìrìfìrì, àwọn gbọ́ nǹkan kan. Wọ́n lọ ya ba Queen Naomi ní Àkúrẹ́. Wọ́n nígbà tí Naomi rí gbogbo multitude ọ̀hún pé ẹ̀rù bà á pé kí ló ń ṣẹlẹ̀. Etí wa ò ní gbọ́rọ̀ ìbànújẹ́ o. Ojú wo dẹ̀ ní ríre kórí o. Ni Queen wa ní, ṣé kò le o? Kí ló dé? Ni wọ́n bá mú àlàyé pé àwọn wá bá Queen Naomi. Wọ́n wá béèrè kìkì ọ̀rọ̀ káwọn tó mọ ìgbésẹ̀ tó fẹ́ gbé. Pé kí ni nǹkan tí Queen Naomi ní lọ́wọ́? Kí ló rí lọ́bẹ̀ tó fi warú sọ́wọ́? Báwo ni Queen ṣe ń reject kábíyèsí nígbà gbogbo? Ìgbà mí kábíyèsí, á lóun ò ṣe, á lóun ò mọ̀. Ó kàn fún kábíyèsí ní tough time. Kí ló dé? Àwọn fẹ́ mọ̀ because ńṣe ni Mariam, pé wọ́n gbéra yẹn, obìnrin ìgbéra, ó wá bá wọn pé Queen Naomi o, gbogbo pọpọ́ ṣìṣì tẹ́ ẹ̀ ń ṣe. Tán ní kábíyèsí ti fún yín ní owó pé kí ẹ fi máa ṣe preparation against 29 tí wọ́n fẹ́ ṣe ayẹyẹ fún Queen Naomi. Pé kò rí bẹ́ẹ̀ mọ́, pé Queen Naomi ti reject pé òun ò wá, òun ò fẹ́ kábíyèsí mọ́. Kẹ́ má wulẹ̀ dára yín láàmú. Ṣé rí owó tí kábíyèsí fún yín? Ẹ lè fi ṣe nǹkan tó bá wọ̀n yín. Pé ṣùgbọ́n pé ẹ fi ṣe preparation tó rán ní kábíyèsí ti fún wọn lówó aṣọ ẹbí, gbogbo nǹkan tó fẹ́ lò ṣá tí gbogbo wọn fẹ́ lò ní fún ayẹyẹ yẹn tí kábíyèsí ti fún wọn lówó yẹn. Pé kán má wulẹ̀ dára wọn láàmú torí Queen Naomi lóhùn òun ò padà sáàfin, òun ò fẹ́ kábíyèsí mọ́. Information tí àwọn tí Mariam tó wá sọ fún àwọn nìyẹn. Pé ọ̀rọ̀ yìí wá sọ sí wọn lẹ́nu buyọ̀ sí pé kí lélẹ̀. Wọ́n á pera wọn pé ṣé kìí ṣe ẹ̀tànjẹ leléyìí? Kìí ṣe ẹ̀tànjẹ leléyìí? Kìí ṣe ọ̀rọ̀ tí kábíyèsí sọ fún wa? Ṣé kìí ṣe nǹkan míì lobìnrin wa sọ pé ó ti mọ̀ pé àwọn people yìí pé èṣù ni wọ́n? Bí gbogbo wọn ṣe kó ẹsẹ̀ lẹ́sẹ̀, wọ́n gbé bọ́ọ̀sì ńlá kan wá. Wọ́n bá béèrè lọ́wọ́ béèrè lọ́wọ́ Naomi pé kí ló ń ṣẹlẹ̀, kó ṣàlàyé fún wa. Kí ni ìtumọ̀ eléyìí? Wọ́n ní Queen Naomi wá ní ọkàn òun ṣe balẹ̀ pé ṣé kò sí nǹkan kan tó ṣe kábíyèsí, ṣé kò sí nǹkan kan tó ṣe anybody. Tẹ́rù bá òun pé ó wá rẹ́rìn-ín pé ẹ ṣé gan-an. Ẹ̀yin èèyàn ọkọ mi, inú yín máa dùn kálẹ̀. Òun kọ́ o. Àwọn ọ̀tá ni. Àwọn tó ń fẹ́ kóun padà sáàfin ni. Ẹ kúkú mọ gbogbo wàhálà tí wọ́n ń kó bá wọn ní ààfin. Òun kọ́, ìjọ́ wo lòun sọ bẹ́ẹ̀? Ṣé nǹkan tóun kàn sọ tẹ fi gbọ́ pé ó lóun ò ní wá tí òun ò bá rí ọmọ òun? Gbogbo yín ṣáà gbọ́ pé wọ́n kidnap Tádéníkàwò. Gbẹ̀yìn Ọlọ́run dẹ̀ tú àṣírí Sátánì. Ọmọ òun dẹ̀ padà wá bá òun. Ó tàn. Kí lòun tún dúró ṣe? Pé ṣé tó bá pé òun ò rí ọmọ òun, ṣé ẹ̀yin náà ẹ wò ó? Ṣé dídùn inú òun ni pé kóun wá sọ kí ni ìdùnnú òun láti sọ pé okay o, wọ́n fẹ́ ṣayẹyẹ fóun láìsí Tádéníkàwò ńbẹ̀? Pé ẹ̀yin náà ẹ wò ṣó possible? Àwọn yẹn ní no.
So torí ẹ̀ ni kì í ṣe pé bóyá kì í ṣe pé ó sọ pé òun ò ní ṣe. Kábíyèsí lọkọ òun. Òun ò lọ́kọ míì. Òun dẹ̀ ti pinnu nínú ìgbésí ayé òun pé òun ò lè lọ́kọ méjì. Ẹni tóun ti bímọ fún, òun ló máa ṣọkọ òun títí ayé àìnípẹ̀kun. Nǹkan tóun fi ń sọ pé kábíyèsí lọkọ òun, òun ò lè fọ́kọ míì. In as much pé òun ti fọ́kọ rí, kóun tún lọ fọ́kọ míì pé láyé. Ìgbàgbọ́ ò kọ́ wa bẹ́ẹ̀, Ọlọ́run ò kọ́ òun bẹ́ẹ̀. Òun dẹ̀ ti vow pé ẹni tóun ti fẹ́, òun náà lòun fẹ́. Ọkọ kan tóun ti fẹ́ láyé òun, ikú àti kíní ló lè yà wọ́n, àfi tíkú bá yà wọ́n nìkan. Bẹ́ẹ̀ tọkọ òun wà tóun wà, òun ò lè fọ́kọ òun lẹ̀ kó lọ fọ́kọ míì. Pé irọ́ ni o, pọ́ọ̀tá ni o, ète Sàtánì ni ète àwọn ọ̀tá o. Kọ́ má dá Mariam lóhùn. Ṣé mọ̀ pé ó sọ pé àfi tóun bá kú nìkan ni Naomi lè wọnú ààfin yẹn. Ṣèbí ẹ̀yin náà gbọ́? Wọ́n ní bí gbogbo wọn ṣe bẹ̀rẹ̀ sí ní jó tó ń yọ̀ nìyẹn. Wọ́n ní Naomi wá ní ẹ lọ ṣe gbogbo preparation tí kábíyèsí ní kẹ́ ṣe, gbogbo nǹkan tó nídìí tẹ́ fẹ́ ṣe lọ ṣe. Pẹ̀lú ògo tó ń jẹ́ ti Ọlọ́run lókè. Lágbára Kristi Jésù Ọlọ́run ìyanu. Pé òun on the 29 yẹn kò lè yẹ̀ lórúkọ Jésù. Wọ́n ní bí inú wọn ṣe wá dùn nìyẹn. Wọ́n ṣe wá dá Naomi wá ṣe wọ́n lálejò rẹpẹtẹ. Wọ́n wá dálẹ̀ pátì ráńpẹ́ ní ilé Naomi. Wọ́n ní lánàá òde wọ́n fi wá. Tí Naomi dẹ̀ ṣe preparation dáadáa fún wọn. Ó welcome wọn. Ayé le. Naomi ọmọ yẹn, Ọlọ́run ti dá Naomi. Torí gbogbo èyí tó ń ṣe yẹn kì í ṣe agbára ẹ̀ o. Tó bá jẹ́ pé Ọlọ́run ló empower ẹ̀, ló ń ro lágbára pẹ̀lú agbára ẹ̀mí mímọ́. Àwọn náà bá lò lé ayé kì í ṣe òun. Ẹ̀mí mímọ́ ló ń darí ẹ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ẹ̀mí mímọ́ tó dẹ̀ ń darí Naomi kò ní padà lẹ́yìn agbára Kristi. Àwọn ogun ọ̀run, àwọn áńgẹ́lì látòde ọ̀run, wọ́n ló gbà yíká. Òun àtàwọn ọmọ ẹ̀, agbára ẹ̀jẹ̀ Jésù yóò ṣe é ṣe fún gbogbo wa o. A ṣe é ṣe fún Naomi. Bẹ́ẹ̀ ni, kìkì ojú wa la fi máa rí èrè àwọn èèyàn búburú o, bí Bíbélì ṣe sọ. Bẹ́ẹ̀ ni, àwa la máa yọ ayọ̀ ìṣẹ́gun. Naomi ló máa yọ ayọ̀ ìṣẹ́gun. Inú wa dùn, ayọ̀ wa kún. Nǹkan tí mo fẹ́ jí kí ẹ̀yin èèyàn wa mọ̀ ni pé kò sí nǹkan tó ju agbára àdúrà lọ. Torí ẹ̀ ń gba àdúrà o, ẹ̀yin èèyàn wa, ẹ̀ ń gba àdúrà. Torí àdúrà yín ó ń ṣẹ mọ́ Naomi lára. A dẹ̀ ń rí ọwọ́ yín pé ìyanu tọ́lọ́run ń ṣe. Ó ń tì wá lẹ́yìn, ó dẹ̀ ń tì Naomi àtàwọn ọmọ ẹ̀ lẹ́yìn àti kábíyèsí. Ẹ jẹ́ ká máa gbàdúrà torí ojú kì í ti aládùúrà. Bẹ́ẹ̀ ni, ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi. Mo ní kí n sáré gbé wá sétí gbọ́ wa o. Kẹ́ má bàa sọ pé ẹ tún gbọ́ eléyìí. Independence 7 ò sọ fún yín. Mo ní kí n gbé wá sétí gbọ́ wa. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá wa share, kẹ́ bá wa like, kẹ́ bá wa subscribe. Ẹ ṣé gan, ààbò Ọlọ́run á dúró lórí wa o. Àní fi Sunday ní ìṣàṣemọ̀. Ọdún yìí tó ń bọ̀, ayọ̀ la máa fi ṣe, ayọ̀ tá fi bẹ̀rẹ̀, ayọ̀ náà la máa fi parí ẹ̀. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.